Abibulayi ọmọ ológo Adédèjì ọmọ Abdulrahman Alábí oníramaye o lọ́lá Ànábì wa Muhammadu. Abibulayi ọmọ ológo ló jẹ́ Adédèjì ọmọ Abdulrahman Alábí oníramaye wà pẹ́ láyé Ànábì wa Muhammadu. wírí lọ́lọ́gọ́jì o. Adédèjì gbéra nílẹ̀ kó dìde ibi gìjàgìjà làábẹ́kùn òní ní sọ́jọ́ ibi rẹ̀ dákun máa bọ̀ ní gbàgede ọlọ́kọ̀rẹ́ tó wà wálé ayé ló pè mí o ó ní gbajúmọ̀ akéwì dákun wá lọ bá wa forí ewì kárìdínú tàwa tó ń sọ́jọ́ ibi lòóní o wọ́n ní Abibulayi tó orí yẹ àrídùnnú wa ni o wọ́n lẹ́yìn lójú àwa ni o Adédèjì bẹ́tì rẹ bá jẹ́ gbajúmọ̀ akéwì lèmi jẹ́ ọmọdé sí Ọlọ́run lòóní o òní ni wọ́n bá délé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan Ṣakí ni á ọmọ arógun yọ̀ ọmọ arógun fòwò ṣe ìwọ lọmọ wo ògún ọ̀rọ̀ kí bẹ́ẹ̀ lágbẹ̀dẹ ọ̀rọ̀ bàbà ẹni ò bá lè jà kó má ṣe báwọn dáṣà ń gbé Ṣakí tó bá dọjọ́ eré ẹjẹ́ sáré pológun tó bá dọjọ́ ìjà ẹjẹ́ aránṣẹ́ sàṣàbàrí torọ́ lọ́gùn òkèrè bẹ́ẹ̀ làṣàbàrí òkọjà mo kí a ọmọ bèrè kó tó wọ̀ ọ́ mo kí a ará ìlágbẹ̀dẹ oníná èèsàn òkè àkẹsàn ọmọ wúlẹ̀ wúwo nílé bàbá tó bí ọlọ́mọ o Àlàbí o onílọ̀kọ̀ ọmọ àrẹ́lù orí mo sọ ọmọ ajẹ́bà lólele ọmọ kẹsàn lọ́nà òtìkà olèlè ní jẹ́ ọmọ sàtọ́sì lọ́kọ̀ wá tẹ̀tútẹ̀ ní ọ̀sọ̀dẹ àná oníṣẹ́rẹ́ ni awẹ́nirẹ́ amúpa ẹni rẹ́kọ̀ ó lòun ò ní jáde bẹ́ẹ̀ ní dábàbà mi kọ̀ ó lòun ò wakọ̀ ẹ wá bá mi ṣìpẹ̀ fúdà kó wakọ̀ kó lórí kó gbórí rẹ̀ sá ìdá yìí lè pa ni tẹ̀túwẹ̀rù jẹ̀jẹ̀ bí ẹni tí ò láyà ń lé àyà ń bẹ nílé wọn mọ̀ sí ọ̀gàn. Happy birthday to you. Happy birthday to you. Òní ní sọ́jọ́ ìbí rẹ̀ kórìjẹ́ ogbó kórìjẹ́ òótọ́. Òní kú ní rẹ́wẹ́rẹ́wẹ́ o. Ilẹ̀ òní kọjú gbé omi ó ṣe èèwọ̀. Àtẹ̀pẹ́lẹsẹ̀ yìí tẹ̀nà ó tẹlẹ̀pẹ́ lọ́lá Ọlọ́run àbí tó dá ọ sáyé. Ọmọ Abdulrahmani onídàrí sọkún fáwọn òbí rẹ lágbára Ọlọ́run ọba dídùn là máa lé olóyin ayé rẹ àdùnkálẹ̀ láṣẹ Èdùà òjò kì í rọ̀ kó má tù ní lára o gbogbo ọjọ́ ayé rẹ á tù wọ́ lára ara òní ni ọ kò ní ní àwọn tó bí ọ yíyá ní yẹlẹlẹ o yíyá ní yẹyẹlẹ o rírọ̀ ní ràdàbà lọ́rùn ọjàre gbogbo ibi tọ́kàn rẹ fẹ́ dé láyé adániwáyé jẹ́ kó ṣeé ṣe pẹ̀lú ìrọ̀rùn. Àtọrọ fún ẹ lọ́dọ̀ Aláwù. Àtọrọ fún ẹ lọ́dọ̀ Aláwù. Èyí la tọrọ fún ẹ lọ́dọ̀ Aláwù. Àtọrọ abẹ́bẹ́. Àtọrọ fún ẹ lọ́dọ̀ Aláwù. Kò dirú kò dìgbà fáwọn òbí rẹ. Kò dẹni ńlá. Kò dènìyàn pàtàkì láwùjọ rẹ. Kò dé olókìkí ènìyàn. Kò dènìyàn pàtàkì láwùjọ rẹ. Kò dára fún ọ. Ó ṣoríire tó pọ̀ jàǹtìrẹrẹ. Oríire tó pọ̀ tó pọ̀. Abibulayi ọmọ ológo Adédèjì ọmọ Abdulrahman Alábí oníramaye o lọ́lá Ànábì wa Muhammadu. Abibulayi ọmọ ológo ló jẹ́ Adédèjì ọmọ Abdulrahman ọmọ Abdulrahman Alábí oníramaye wà pẹ́ láyé ó ti di dandan